صلوا على النبي الكريم. Bàbá wa ìmú máa gbà fún bàbá wa sọ ohun tí ilẹ̀ ogun sọ wọ́n ní dáadáa sàlátù wa ọlọ́bàá wa mọ́ báyìí ní ànábì wa Muhammad. Ààyè tí a wá yìí, bàbá tí wọ́n sùn sáàyè yìí, ọlọ́mọ́sà ìbá wa foríjì wọn, ọlọ́mọ́sà ìbá wa fi ọ̀run kẹ́ wọn, ọlọ́mọ́ bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ọ̀nkan tí Ọlọ́run náà yàn pé kí a wá ṣe láyé, ọ̀nà ni bàbá wa fi gbogbo ògbésí ayé wọn sí. Ọlọ́run tó lóhun dá wa nítorí ká lè máa sìn ún ní. Bàbá wa sin lọ́n fá, wọn àyà sí nǹkan míì ju ìbádà lọ látara dáwà tí wọ́n ṣe. Ọ̀nà wọ́n sì ṣe títí tí wọ́n fi lọ bọ́lọ̀ wọn bá wọn. Àwọn abìdèdè àsìkò yìí abìtẹ̀rẹ Ọlọ́run. Oòrùn tí wọ́n sùn yìí, gbogbo nǹkan tí máa ń jẹ́ àwọn ìbéèrè tí wọ́n máa ń béèrè tó kù bá wọnú sàárè àti gbogbo ìlàkọjá òkú nínú sàárè. Ọlọ́run mọ́sà bá yege bàbá, ó ti ṣàdéhùn tó bá ti pè wá sí lánàá rẹ táà sì ti dá Ọlọ́run. Ọlọ́run nígbà tí èyí náà bá wá padà dọ́dọ̀ mi, èmi ló wà dá yín lóhùn. Ọlọ́run mọ́sà bá dá bàbá wa lóhùn. Wájú tí wọ́n kọjú sí àtẹ̀yìn tí wọ́n fi ilẹ̀, Ọlọ́run yege wọ́n bẹ̀. Ẹlòmíì máa ń dájú kọ wájú tí ẹ̀yìn ó mẹ́hẹ̀ àtiwájú àtẹ̀yìn. Ọlọ́run bá bàbá tó Bismillahi inna àtẹ̀yìn. Gáàsì Bismillahi ẹyọ kan kúlú wallahu mẹ́ta mẹ́ta. Ọlọ́run mọ́sà ìbá wa mú ládá rẹ̀ bá rúhù bàbá. Àtàhì ìyá túbọ̀ ká lẹ́yìn ẹ̀. Bismillahi kan, ìsájáhà kan, gbogbo ohun tó lè mú ìdíwọ́ dání nínú ilé bàbá tí ò ní fún bàbá ní sinmi nínú sàárè. Ọlọ́run bá wa kó àwọn mọ̀lẹ́bí máa ṣe àdísà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní tí ẹrú Ọlọ́run bá ti kú, a dá ẹ̀mí rẹ̀ padà sínú ilé ẹ̀ odidi oṣù kan. Kó lè bá wo àwọn tó jẹ́ ìlàpá rẹ̀ tí wọ́n gbẹ̀yìn rẹ̀. Kó lè bá máa jẹ́ àbẹ̀wò tí ó máa wo àwọn tí wọ́n rólé fún. Lára tí ó sì máa wò ní pé dúkìá tí mo fílẹ̀ báwo lẹ fẹ́ pín. Àti wípé àwọn gbèsè tí mo jẹ báwo lẹ sì fẹ́ san. Èyí tí mo jẹ tó jẹ́ tààrin èmi àtọ́lọ́ ni àbí tààrin èmi àtẹ̀dẹ̀ ẹgbẹ́ mi. Tó sùn ká bá wá parí. Ọlọ́run wá dá ẹ̀mí wọn padà sí ààyè tí wọ́n wà yìí. Wọ́n máa wá lọ, wọ́n máa bọ̀. Nǹkan tó kù tí wọ́n máa wò ní pé láàyè tí àwọn sùn yí àwọn òwò ni wọ́n máa pàrà bẹ̀ tí wọ́n máa wá ṣàdúrà fáwọn bẹ̀. Tó bá wá pọ́dún kan,
wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dá ẹ̀mí wọn padà sí bàrìsáwù wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ bàrìsáyí. Gbogbo ohun tó wulẹ̀ tí wọ́n fi ilẹ̀ bó ṣe wulẹ̀ kó pọ̀ tó. Pàtàkì ibẹ̀ ní káwọn tí wọ́n fi ilẹ̀ lẹ́yìn. Bá a ṣe mọ̀ pé ṣe Ọlọ́run ni bàbá wa ṣe tí wọ́n fi lọ bọ́lọ̀ wọn mẹ́lẹ́dà wọn. Kò tún wá yẹ kó já sí pé dúkìá wọn ni a fi wọ̀ wọ́n lọ́rùn ní bàrìsáwù lọ́rùn. Torí tí wọ́n fi ilẹ̀. Ìlànà ẹ̀kọ́ ni wọ́n gbà rí. Ìlànà ẹ̀sìn ni wọ́n gbà rí. Gbogbo tó yí bàbá ká. Ìlànà ẹ̀sìn Ọlọ́run ni. Ìyàwó á gbọ́dọ̀ fún wa. Ìyàwó gbọ́dọ̀ jẹ́ wọ́n fún gbogbo èyí. Látara àwọn tí wọ́n rólé fún wọn. Látorí ọmọ, aya, mọ̀lẹ́bí, àtàwọn ọ̀rẹ́ alásùnmọ́. A gbọ́dọ̀ mójútó. Ọlọ́run tó fún wọn láti yọrí iṣẹ́ ṣe tí wọ́n ayẹ tí wọ́n gbò tí wọ́n fi padà wá bá àwọn tí wọ́n fi ilẹ̀ náà. Abẹ́lọ́run fún wọn. Ọlọ́run mọ́sá ìdí wọ́n yege. Ọlọ́run tí wọ́n yege bàbá. Bismillah iná tẹ̀yìnà. كان حسنا فيزداد عن حسنته وأن مسيئته وتجاوز عن سيئته من حي منا فهي على الإسلام ومن توفى منا فأنت على الإسلام على الإيمان ربنا تقبل منا إنك سميع الدعاء بسم الله قل هو الله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó dúpẹ́ tó kọ̀ sí lọ́dọ̀ Ọlọ́run láti rọ̀ pé Ọlọ́run kò sí ọlá àbẹ̀wò àtàwọn ọ̀rẹ́ àtàwọn sàhábà rẹ̀ wíwá tí a wá sí bíbá yìí lénìí láti ààfin bàbá wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí Ọlọ́run bá wa lékún ìṣọ́ rẹ̀ fún wa ẹni tó tún wá wà nípò ẹni tí bàbá nìkan kó wa wáyé lónìí bá wa ààrẹ mùsùlùmí ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Alhaji wa Abdulgani Àtàndá Owódùn ní bákan náà nínú àwọn olóyè bàbá wa ní ààfin Ṣọ̀ún náà bàbá wa Báṣọ̀run ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ Alhaji wa Balógun mùsùlùmí nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ Alhaji wa Alimi Sàrùmí Ọlọ́run bá wa lékún sọ rẹ̀ fún yín bákan náà akọ̀wé bàbá wa fún gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ látòrí bàbá wa Ṣọ̀ún dáná bàbá wa Prince Abdulaziz Ọládìran àwọn náà wà pẹ̀lú wa ní gbogbo ètò bí mọ́sálásí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bó ṣe wà ń bẹ̀rù tẹ́ ẹ bá débẹ̀ àwọn tí wọ́n ṣètò mọ́sálásí jẹ́ kíkọ́ tó ṣe parí lóṣùgbọ́ ẹ̀ ó wà níbẹ̀ ọkọ̀ yẹn wà ń bẹ̀ bákan náà bàbá wa Waziri Mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti àfin bàbá wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n wà ní àyàn Alhaji wa ìkàyí Bello tó jẹ́ pé látara Bello táwọn ń jẹ́ yìí tí bàbá wa tí wọ́n ti kó padà ń jẹ́ yìí tí Bello ti bàbá wa Suleiman Gado tí wọ́n jọ lùsẹ̀mí ayé ní Kánò láti lárúdé mímọ̀ tí mi kọ́kọ́ mọ̀ wọ́n sójú around 1988 bàbá wa tí wọ́n pàpẹ báyìí àti bàbá wa wọ́n wá ṣe nǹkan kan ní iṣẹ́ yìí bàbá Suleiman Gado àwọn wá mímì lẹ́yìn kí kájú wa gẹ́gẹ́ bí ọmọ kí tó súnmọ́ àfa báyìí ni bàbá wa ìgbẹ́tọ̀ bàbá wa chief imam Sheikh Habibullahi Tijani wọ́n fi kó gbogbo àwa tí a jọ́ lọ́mọ kéwú lẹ́yìn pé kí àwa báyìí kẹ́dùn pẹ̀lú bàbá oníṣẹ́ rí Ọlọ́run kó bá wa lékún kẹrẹ̀ fún wa bá lékún kẹrẹ̀ fún wa bá lékún yọ́nú rẹ̀ fún wa ẹ má bínú sí mi ìjọba Ọlọ́run bàbá aláìsí padà máa ń sí láti ìlú Èkó táwọn náà jẹ́ ọ̀kan nínú àwọn Islamic Special Committee of Islamic Affairs nínú Ògbómọ̀ṣọ́ iṣẹ́ bàbá wa Ṣọ̀ún ní Ògbómọ̀ṣọ́ ìfún làwọn ayé pé ẹkú lọ́jọ́ ẹkú aláyẹra wọ́n tún fi sí ayẹyẹ rán àwọn bàbá nígbà tó bá máa sọ̀rọ̀ ẹ̀gbọ̀ pẹ̀lú pípàdé lórí ilẹ̀ ayé tí
jẹ́ àkọ́kọ́ pàdé pẹ̀lú bàbá wa Ṣọ̀ún ti l'Ògbómọ̀ṣọ́ níjọ́ tí wọ́n bá sí mọ́sálásí tó bá rí báyìí ó jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò sọ́kọ́ tá a fẹ́ dá sí àmọ́ fún jùlọ tí Ọlọ́run ní wá ṣe láyé iná ni bàbá wa ìmọ̀ràn ti sọ ẹ̀ tí sì ń jẹ́ àkíyèsí Ọlọ́run gan pa ọ́ lákèésí bá dẹ̀ sùn láyé ra máa ní rọ́kì waja'alnahum salafan wa khalafan lil akhirin báwọn kan bá ń pẹ̀lú àwọn sálàfí lóòótọ́ ìyẹn lè máa jí ó kọ ọmọ jí ó kọjẹ́ Ọlọ́run ló ń ṣe àwọn kan ní àwọn ẹni eré tí wọ́n ti lọ wàhálà sheikh bakiyatun salih àṣẹ́kù àwọn ẹni eré tí wọ́n ti lọ láti wọ́n bẹ́ẹ̀ khalafan lil akhirin wọ́n tó wọ́n járò lé fáwọn tó ti lọ lọ́nà àṣẹ rí èyí kó máa jẹ́ àtìgbé abẹ́ Ọlọ́run bisimilá ìmẹ́ta kúrò àwọn mẹ́ta lọ́ba amúládà rẹ̀ báwọn. ọbẹ̀ lórí bàbá wa tí wọ́n wà nídùúró àti gbogbo ìdílé lọ́kùnrin gbogbo tí àwọn bàbá ìmáàmù tí wọ́n ti ṣe ládùúrà tí wọ́n ti tọ́ka sí wa lọ́rùn àsìkò tí lílo kálukú ọba máa jáde látọ̀dọ̀ Ọlọ́run ní kó jẹ́ káṣẹ rẹ̀ ti máa wá sínú ẹ̀mí ẹ̀yìn tẹ́sí tó ní má jẹ́ àṣẹ rẹ̀ ọ̀tọ̀dọ̀ ìṣùwọ̀ lọ́yìn aláàánú Muhammad sallallahu alaihi wasallam iná àtẹ́yìn ní ìsọ̀kalẹ̀ bí bàbá wa ààrẹ mùsùlùmí ti lè Ògbómọ̀ṣọ́ àti gbogbo àti bàbá wa ọmọ àgbà ní àti bàbá Ṣọ̀ún ti lè Ògbómọ̀ṣọ́ tí wọ́n sì kó wa wá nírọ̀rùn jẹ́ kí a padà sí nírọ̀rùn gbogbo aburú tó ṣẹlẹ̀ náà gbà Ọlọ́run níjọ́ kàn ní kò ní ká wa ní ọlọ́run wa Muhammad sallallahu alaihi wasallam wala hawla wala quwwata illa Alhamdulillah. Sallallahu alaihi wasallam. Chief Imam ààfin àti bàbá bọ̀sán wá sírò àti bàbá balógun wọn ti sọ àwa bíi láti wá jẹ́sẹ̀ bàbá wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Gandhi Afọlábí orúkọ gẹ́gẹ́ ọkọ àwa jíṣẹ́ wọn láti wá bá wọn kẹ́dùn èyí tó kéré kò tí ì ju ọ̀sẹ̀ ká àwọn ọ̀sẹ̀ méjì lọ kí a lọ sí mọ́ṣáláṣí Ìbàdàn tí sẹ́nẹ́tọ̀ wa Alhaji Fatai Buhari tó ṣe agbátẹrù rẹ̀ tí vice president Central Republic of Nigeria tó wá Kasim Shettima tó wá sí ṣíṣí rẹ̀ àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo àwọn táwọn bí náà la wà ń bẹ̀ tó náà táwọn fojú rí bàbá tí bàbá sì ṣàdúrà fún wa àwọn náà wọ́n sì sáré wọ́n sì kírun fún wa kódà wọ́n ní kí Shettima ò líìdì irun Shettima náà fi gbà padà fún wa pé àwọn nìkan líìdì irun àwọn àdúpẹ́ lọ́dọ̀ ọ̀kan lè yóò ṣe tí ò ní sí ìmọ̀ èyí tọ́lọ̀ ní kọjá tí wọ́n gbé tí wọ́n ṣe Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti ṣe sí mọ́ṣáláṣí káyìn àdúgbò àfihàn dúpẹ́ lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọ̀dọ̀ wọn ní pé ọba yẹn kẹ́dùn ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo nǹkan tí wọ́n sílẹ̀ kò ní bàjẹ́ o ìyàwó ni ọmọ ni dúkìá ni kò ní bàjẹ́ bísímìláì kúrò aláwọ̀ mẹ́ta sínú àti iná kan sínú àwọn ọmọ rẹ̀. Àwọn náà wá kí bàbá ní láti wá kí àwọn ọkọ torí ìjọ tá a ríra gbẹ̀yìn kò tí ìjọsẹ̀ méjì lọ òjò rọ̀ ọjọ́ yẹn àwọn bàbá lọ́rọ̀ láti sọ̀rọ̀ lórí fóònù wọn á ní wá
so àwa níjọ jímọ̀ akíjímọ̀ ń bí asúpadà àti ìgbà yẹn ní inú ẹ̀ tí ń wọlé díẹ̀díẹ̀ àárín wọn mo tún aládé nu mọ́tò àlọ́ kí ló dé ìwọ ọmọ já padà kan gbogbo sóbí wọ́n fẹ́ ń gbà mo jẹ́ àpadà ọmọ ní bàtà tó wá lọ sí Òṣogbo níjọ́ Tuesday tí bàbá tó wà ní kí mo ní àyà gbogbo nọ́mbà bàbá apépépé rọ́kọ̀ náà apékọ̀ lọ́wọ́ ní bàbá tó Òṣogbo bọ̀ àti wá gbọ́ pé bàbá ṣe wọ́n sẹ́ níjọ́ Friday eléyìí ni mo ní kọ́ wá ìyẹn ti pọ̀ jù àgbàjíndé díẹ̀díẹ̀ wọ́n máa tún rẹ̀ ṣubú bàbá ti lọ tiẹ̀ àwa táwọn wa máa kí àwọn gbogbo so ìyẹn ti pọ̀ jù lẹ́yìn náà sí rí ìfẹ́ sí rí o pé ìyẹn ti pọ̀ jù àwọn náà wá pé ọkùnrin olúwa kò sẹ́ni tí ò sùn kò sẹ́ni tí ò dùn torí promise January program wa ní pẹ̀lú wọn ní January àti sẹ́ẹ̀dì ẹ̀kalẹ̀ bá ti ṣe ata ọ̀dọ̀ ààrẹ pé Tinubu wọ́n wà sí ó tẹ́wọ̀n kò ti dépò láti àná pé a lọ Èkó láwọn wà ìyẹn sì wà lẹ́kọ̀ọ́ gbọ́dá bí ọba rí yẹn mú dání mo ti mọ lágbájá rí bẹ́ẹ̀ bá ti dépò ọba rí ọ̀pọ̀lọpọ̀ ẹni wá ń sunkún yẹn ta ni òun ìdọ́dọ̀ lágbájá ta ni ọba ń pè lágbájá níjọ́ tí mo kù wọn síkò àti sẹ́yìn wájú náà ẹ̀wà dáadáa gbogbo àdúrà tẹ́sí lọ́gbà àwọn tí wọ́n wá àdúrà wọn gbà gbogbo wòlí ọlọ́ni bàbá alhamdulillah rabbil alamin tẹ́yìn wá ń sọ káàkiri kìnnìkan wọ́n yà wọ́n lẹ́nu pé kéyìn tó báyìí kó ṣe báyìí kó báyìí nídìí ìmọ̀ kó mọ̀ fi nǹkan kan kún àwọn kèbí bá ń sọ̀rọ̀ nípa bàbá ìgbà náà sọ̀rọ̀ nípa ayé tẹ́sọ̀ wọ́n rẹ́ fìní àbí ẹ̀yìn rí pé wọ́n pé wọ́n ń lọ́dọ̀ wa ìsìláàmù ní yín ẹwọ́ ìmáàmù kò ṣe rí bí lágbáwá inú kíní mo ti rí nígbà tó di pé wọ́n ìmáàmù láti kíní ká àkàrí nínú kíní ìmọ̀ pé dáa tó báyìí ìmọ̀ pé bàbá ìdáa tó báyìí amọ̀rẹ́ wa ti bí bẹ́ẹ̀ ni ìwà wọn fi bàbá ìgbà tó ń pè láàrin mo lọ́rí pé èèyàn kì í ṣèyàn kúkúrú Ọlọ́run wa ní déédéé tèmi náà ń pọ̀ tá a wọlé táǹkà wọn kó ẹ̀kọ́ ẹ̀ka ẹ̀mẹ́jẹ tí àpapọ̀ àwọn olórí ní tiẹ̀ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ìlú ńlá ni ìlú ńlá ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìlẹ́kọ́lé àpọ́lítara wáyé ìgbẹ́mọ́tò wọn fún Ògbómọ̀ṣọ́ gbọ́n òun tó ń kọ́ mi ní ọgbọ́n tó ń kọ́ mi ní kò dẹ̀ síbi ìlú tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ bá ti rọ́gbòmọ̀ṣọ́ gbogbo olú ayé tẹ́ẹ̀ bá ti rọ́gbòmọ̀ṣọ́ ẹ̀kọ́ mẹ́ ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ ni àìbẹ́ ẹ̀kọ́ tẹ́ẹ̀ bá ti kọjá Ghana ni kọjá Abidjan ni kọjá nìkan ni torí mo rìn káàkiri tẹ́ẹ̀ bá ti gbé Ògbómọ̀ṣọ́ òsì ń bẹ̀ òun ò ní gbó mẹ́ òṣòro ajé ń bẹ̀ ni ìlú yìí ṣe ìwé tó ń bọ̀ wá náà wá fẹ́ ọmọ ní Ògbómọ̀ṣọ́. bàbá bẹ́ẹ̀ ni bàbá mo fásitì rabi ọbẹ̀ látọ̀dọ̀ yín ní bàbá dáadáa ẹwù bá tẹ́tí láyé bọ̀ kẹtún ní sékéséké báyìí ọ̀dọ̀ dáwà ní oṣù rírẹ̀ bàbá kìíní bàbá kẹta bàbá kìíní bàbá ẹtún bàbá ìwé ti dúró sí ọjọ́ sì ti lọ ẹwù bàbá yìí náà ẹwù bàbá ẹwù ìmọ̀ ẹwù wa ní bàbá yìí náà àti èmi náà afúnlá bàbá yìí wọ́n ní ìyò ní fọ́ níyàn tàwọn sẹ́ni bí jáyìn kọ́ wọ́n ní jáyìn azimu ní tẹ̀lé ẹ̀bùrọ̀ anẹ́bí ni ẹ fi ọlá mi bẹ lọ́hùn káàbà fọ́ náà anẹ́bí kò sí náà anẹ́bí kò sí ẹ máa tẹ̀ra yín jẹ́ àfa tẹ̀ra yín jẹ́ àsàlátù ń kọ́ta nílẹ̀ ìrájì tí àfa ọmọ tí ó bá fẹ́ máa ṣe nǹkan lálẹ́ fún ọmọ kàdà lílù wọ́n wùlẹ̀ dàníyàn kankan máa ta bàbá ìsọlẹ̀ èṣù méjì kàlélù kan èṣù méjì kàlélù kan dojú wọn gbà wẹ̀ ṣe lóṣù mẹ́ta ó ṣe kan ìyá mi àbí mo kúrò bàbá èyí ó gbé nǹkan ó ṣe kan ha pé ọmọ yìí láì wẹsẹ̀ láì gún kankan láì ṣe kankan wọn láta lára bí n tọrọ yìí wọn láì lórí mi mọ́mọ́ yìí bàbá ìpọ̀ wà láì Abdulrahman Abdulrahman nasaru sinna asaru kí ni ó ń sọ nínú kílẹ̀ ó ní bàbá rẹ̀ kálá rí bàbá fẹ́ àjẹ̀nà púpọ̀ já mórí nǹkan fèrè ó ní ṣé bàbá yìí pọ̀ àwọn sì kéwù kéwù òdìbò òdì kéwù pọ̀ tí wọ́n bí ti bàbá yìí yóò wọ́n bàbá yìí tó bẹ̀rẹ̀ ó sì parí 1958 àwọn bàbá yìí ti dọ̀wà 58 lábúlé wa nígbà tí bàbá mi ṣe rí bàbá àgbà tí wọ́n wà tí wọ́n ti wá sí káàkiri gbogbo oríko táwọn wà ní kékeré nígbà mo wálé wá máa ní báyìí 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 wá ní ní òdẹ́ ìtijọ́ kẹta sẹ́ẹ̀mọ̀ mímọ́ ni báyìí 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 ní ìjáwà ní òṣìṣẹ́ aláyọ̀ àṣìṣẹ́ aláyọ̀ àṣàṣeyọrí Ògbómọ̀ṣọ́ tí ń ti báyìí 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 ọ̀gbọ́n mọ́rí bẹ́ẹ̀ ó gbòòrò tí wọ́n máa ti dá tó sórí rẹ̀ yóò fi yóò ṣe kéré yóò wà tó dáadáa ẹ̀ sàmì
bàjẹ́ Ìbàdàn ò ní bàjẹ́ Ọ̀yọ́ State lápapọ̀ ò ní bàjẹ́ Ọ̀ṣun ò ní bàjẹ́ Èkó ò ní gbogbo Nàìjíríà lápapọ̀ wọ́n ní nǹkan wọn sáà wá rí kó ń bẹ̀ ń bọ̀ ẹ̀rí kó sí mọ́tò bí nǹkan ti wọlé ọ̀wọ́n tó àdìkọ́lọ̀ jẹ́ alówó àdìkọ́lọ̀ jẹ́ àríṣe tá a bá ti rí ṣe èèyàn ní kéde pé nǹkan wọn lóòótọ́ kó tó da jù báyìí lọ kó tó dẹ̀ jù báyìí lọ kó lọ́wọ́ sànú wa àti gbogbo wa àti iná àti iná kò sí iná àti iná fún yín ẹ̀wọ́n látò gbọ́dọ̀ kẹ́ tó padà láyọ̀ ẹni tẹ́ ìdágbére fún kọ́mọ́ gbò. bàbá wọ́n rí wá sí bàbá ti sọ wọ́n ti tẹ̀lé ń bẹ wọ́n ti dá padà ń bò tirẹ̀ káàkiri lọ́mọ àlejò ọmọ bò wọ́n sì máa rí lé wọ́n sì máa wo gbẹ kílẹ̀ ní sebúlẹ̀ sí bẹ́ẹ̀ sí búlẹ̀ sí bẹ́ẹ̀ sí búlẹ̀ sí bẹ́ẹ̀ sí wọ́n rí wa báyìí àwa láàrin wọn àfi tá a bá tó sùn tá a bá lálà lóko ṣé òun yìí ti àtẹ̀ní Bello wọ́n ti dàtẹ́gùn àwọn náà sì sọ ní orí wọn tẹ́ ẹ bá pétì mẹ́rin pétì bẹ́ẹ̀ nígbà wọn wà ní nígbà ìbàdí mi máa ń sìn ẹ wà á wà mọ́ tẹ́ máa pétì wọn láà máa pétì àwọn ọmọ àmọ́ bá àbí àbáyé àbáwọ̀ ẹ̀rẹ́ látàkùnrin kọ̀ sí àbájáde bàbá òun olùmọ̀sára nù aláàdáre bí òun wọ́n sọ̀rọ̀ aláìní ọlọ́run ti lọ́wọ́ ti lọ rọ́ báwọn dáhùn bá lè ṣe bí wọn á dàbí wọn àwọn sàṣàgé wọn ìjẹun púpọ̀ láti bá dájú wà lọ́mọkùnrin wọn ìjẹun púpọ̀ ẹ̀kọ́ 1958 ni wọ́n sọ yẹn náà gbọ́ pẹ́ díẹ̀ wọn ìjẹun púpọ̀ wọ́n sàṣàjẹ́ wọ́n lè náà jẹun ẹ máa jẹ́ kí àwọn owó kan bí 200 million 300 million wọ́n á fún ìyàtọ̀ ìwọ̀n ọ̀fẹ́ àwọn àtiṣẹ́ Adam àlàlórí ni mo tó rí bẹ́ẹ̀ wọ́n ṣe tàbá ohun owó wọ́n á fún ìyàtọ̀ ìwọ̀n fowó yí ẹ máa gbọ́dọ̀ ara ọmọ kí wọ́n mọ̀ sọ pé ẹ̀wà kú wọ́n fẹ́ gbà lẹ́yìn ẹ gbọ́dọ̀ fẹ́ nìkan kan ẹ má bà ló kọjẹ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n á padà dín ńlá síbẹ̀síbẹ̀ náà wọ́n padà tóbi síbẹ̀síbẹ̀ náà wọ́n padà nílé wọ́n padà ní mọ́sálásí wọ́n gbogbo nǹkan ní ẹni ọlọ́mọdékẹ́ bàbá inú kẹ́ni wà torí wọ́n torí fèmí wọ́n sì dáadáa fún mi bó láti sí gbogbo ní síbáyì nílùú ìjùwà ní àpòmù láàrín ṣọ́ọ̀ṣì ńlá lára aṣọ di mọ́sálásí ọlá bàbá yìí ṣọ́ọ̀ṣì ńlá tí wọ́n ti ń pè aleluya aleluya ó di mọ́sálásí báyìí àfẹ́ pariwo ẹ̀ bàbá ní má pariwo ẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọkọ̀ yóò bọ̀ tó ṣe ó sì ń ṣe lóòótọ́ bí wọ́n ká gbé sínú gàtẹ́gùn kan ní wọ́n rà wọ́n nílò ń fún ọ ìlú ń fún ọ làágùn kò ṣe wàhálà ń bò orí mọ́sálásí ti èkó kọ́ lọ wà nírí eléyìí kọ́ wọ́n ṣe dáadáa púpọ̀ bàbá yìí ṣe dáadáa lóhùn ládùá ní gbogbo nǹkan ọlọ́mọdékẹ́wà wọ́n bá kẹ́ bàbá tó rí ilé wọ́n bá kẹ́ bàbá tó rí ilé gbogbo tó fi sí ilẹ̀ máa bá jẹ́ sáàtì àwọn bàjẹ́ àwọn bàbá jẹ́ ọlọ́run bá wà kẹ́ bàbá tó rí ilé ọlọ́run bá wà kẹ́ bàbá tó rí ilé gbogbo tó fi sí ilẹ̀ máa bá jẹ́ sáàtì àwọn bàjẹ́ àwọn bàbá jẹ́. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. Agúndà àwúrà ni, ẹ̀wọ́n tà pín náà ní gbọ́ wáyá. Àwọn bàbá tí ẹ dúró ìtí á tẹ̀lé ọkọ̀ ẹ̀ òkú bójú ẹ̀. Ṣé mo rí wí? Ṣé pé olórí yọ owó? Kì í ṣe ọdún ni máàmù ni, máàmù ó mú wa, yóò mú tiẹ̀ wa. Àní wọ́n ń dà pé ní yọ́bù ojú ẹ̀. Tabagókè. Okay. Torí ìjọ ń rìkọ́dù. Àwọn ọkọ, àwọn ọmọ tí ó ń bàbá fílẹ̀. Nígbà tí ṣé àbí ó ní gbogbo ẹ̀yìn ìmọ̀mù ẹgbẹ́ òtì ni Ọlọ́run ti dúró tì. Bàbá yìí ń dúró tọmọ ọlọ́mọ. Wọ́n kọ́ mọ́sálàì wí ni. Mọ́sálàì wí ni. Lọ́run dúró ju gbogbo yín o. Àti ní náà wọn bàbá ní mí. Wọn bàbá ní mí. Bàbá ní bó ṣe dàgbà tó ti di ewu gbogbo ọmọ mi náà wọ́n ní mọ́. Ọmọ gbẹ ọmọ ọmọ gbà wọn ní bàbá. So Ọlọ́run ò wọ́n parí ìjẹ́ o. Wọ́n parí lójú àwọn olùdó nígbà tí ìyẹn bàjẹ́ kò ní bàjẹ́. Ọlọ́run tó parí Muhammad jẹ́ kò ní bàjẹ́ kò ní parí wa jẹ́ kò ní báyẹn kò ní parí jẹ́ kí náà àtàyè.
الصوري ولا هذه الشانئة سبحان ربك صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. bàbá wa ààrẹ mùsùlùmí tí gbogbo rẹ̀ kúmọ̀ sọ oríkà sára alhamdulillahi rabbil alamin mẹ́wàá mẹ́wàá. Bàbá wa Ṣọ̀ún tí lè gbọ́ ṣọ́. Wọ́n ní lórúkọ bàbá wa Ṣọ̀ún tí lè gbọ́ sọ. Wọ́n ní àwọn ni wọ́n rán àwọn wá láti wá fi iṣẹ́ wọn jẹ́ fún bàbá wa tí wọ́n papòdà Sheikh Muhyiddin Ajani Bello. Ọlọ́mọṣẹ́ ìbá wa kẹ́ bàbá. Bismillahi mẹ́ta kúrú Allahu mẹ́ta mẹ́ta. Bàbá náà Nígbà kò tí ìjọsìn ní ìsìn mẹ́ta lọ, tí wọ́n wá bá ní sí mọ́sálásí ìjẹ́ àtìkùn. kò tí ju ọ̀sẹ̀ méjì sí mẹ́ta lọ tí wọ́n bá wá sí mọ́sálásí tuntun Ní l'Ógbómọ̀ṣọ́. tí Sẹ́nẹ́tọ̀ Fatai Buhari tó ń ṣe agbátẹrù rẹ̀. Eléyìí tí Ọlọ́run gba ọwọ́ Sẹ́nitọ́ Abdul Fatai Ọmọ́táyọ̀ Buhari tó gbé tó tọwọ́ wọn kọ́ mọ́sálásí náà. Mọ́sálásí náà sì wà ní Ìbàdàn Tí mọ́sálásí náà ń bẹ ní Ìbàdàn ní Ògbómọ̀ṣọ́. l'Ógbómọ̀ṣọ́. Náà ní kí Vice President kó náà wà ń bẹ ní ọ̀nà àbá. Tí Ọlọ́run ní kí igbákejì pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà yìí wà ń bẹ ńjọ́ náà. Vice President Shettima ó wà ń bẹ. Ó wà ń bẹ ńjọ́ náà. Àtijọ́ kírun ni. Tó já sí pé àjọ kírun ni. Bàbá wa ní tọ́ ọmọ àti Shettima ti wà ń bẹ kí Shettima ò kírun. Bàbá wa wá ní nígbà tí Shettima ti lè wà ń bẹ̀ òun tí Shettima ò kírun níjọ́ náà. Vice President ní kí bàbá wo kírun. Vice President náà dá padà oní bàbá wa Muhyiddin Ajani Bello wọ́n láwọn náà ní kí wọ́n kí. Ó wá di fàmí ń fọ́. Ó wá di fàmí ń fọ́. Ó wá di fàmí ń fọ́. Ní gbogbo Mùsùlùmí kan bá ní sọ̀rọ̀ kírun. Tó fi já sí pé gbogbo Mùsùlùmí padà wá panu pọ̀ wípé bàbá náà ní kí wọ́n kí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn táwọn ní iná Ọlọ́run ká wà ń bẹ. Gbogbo àwa tá a wà ń bí náà la wà ń bẹ ńjọ́ náà tá a sì kírun lẹ́yìn wọn. Ó jẹ́ ìlú kan. Ó
ó jẹ́ ẹ̀dùn ọkàn nígbà tá a gbọ́ nígbà tá a gbọ́ wọ́n kọ́ papòdà ìpè wọn papòdà wájú tí wọ́n kọjú sí wájú tí wọ́n kọjú sí ọjọ́ dáa ọlọ́jọ́ dá báyìí náà lẹ́yìn o ẹ̀yìn iná lẹ́yìn ọlọ́run níbẹ̀ yìí náà ọlọ́run níbẹ̀ yín náà jẹ́ o ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa ọlọ́run dúró tì yín ọlọ́run dúró tì yín ọlọ́run dúró tì yín o ọlọ́run dúró tì yín ẹ̀yọ́ jáde láyọ̀ o pẹ̀lú òkú ọlọ́run káwá ti bísí láì náà dé náà. bísímìláì náà àti iná kọ̀ọ̀kan ọlọ́mọṣà ìjẹ jáde láyọ̀ adúpẹ́ fún Ọlọ́run. bàbá wa balógun wọn náà dúpẹ́ fọ́lọ́run a ṣe fún àdúgbò wọn. àṣẹ ìbáni Muhammad gẹ́gẹ́ bí bàbá wa rẹ ti sọ. bí bàbá wa rẹ mùsùlùmí gbogbo Ògbómọ̀ṣọ́ ṣe sọ wọ́n ṣe sọ. bí wọ́n ṣe sọ ó náà bó ṣe rí náà nìyí. bó ṣe rí náà nìyẹn ìgbà tí bàbá kú lọ́dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ nígbà wọn kúrò a mọ̀ pé ìgbà tá a rí wọn mọ̀ náà. àmọ́ pé àrímọnu níjọ́ náà wọ́n sì ti sọ náà gbogbo àwa tá a jókòó yìí náà ni àwa ń jókòó jọ náà náà. àwọn àjòkó ń jọ yẹn bàbá wa ìmáàmù Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. bàbá wa ìmáàmù Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n wá ń jókòó jọ náà. wọ́n wá ń jókòó ń jọ náà bàbá Mufasiru àgbà gbogbo Ògbómọ̀ṣọ́. bàbá Mufasiru àgbà l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá ń jókòó. wọ́n wá ń jókòó ń jọ náà bàbá rẹ tí wọ́n ṣẹ̀ sọ̀rọ̀ tán. bàbá wa ààrẹ gbogbo mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n wà ní jókòó ń jọ náà bàbá wa bá sọnù wọ́n náà wá ń jókòó. wọ́n wà níjọ́ wọ́n wà ń jókòó ń jọ náà Bẹ́ẹ̀ ni bàbá wa sojú. bàbá wa sojú wọ́n náà wá ń jókòó. wọ́n wà ń jókòó ń jọ náà Gbogbo Mùsùlùmí. àti bàbá wa Prince Abdulaziz. àti àwọn bàbá wa ọmọọba Abdulaziz. ọmọ ọba Abdulaziz Ọládìran àwọn náà wà ń jókòó ń jọ náà gbogbo ayé wa ń bẹ̀ Tá a mọ̀ pé gbàdárí bàbá mọ̀ náà. tí a mọ̀ pé àrímọ ìrèyí tá a rí wọn ń jọ náà Ibi tí bàbá wa lọ yìí Ọlọ́run ṣe ní rọrùn. Ọlọ́run ṣe rọrùn. ọ̀nà ṣe rọrùn Ọlọ́run ṣe rọrùn. ṣe rọrùn gbogbo àwọn tí wọ́n fi sílẹ̀ náà. gbogbo àwọn tí wọ́n fi lẹ̀ Ọlọ́run dúró tì wọ́n. ọlọ́mọṣẹ́ dúró tì yín o ọlọ́run dúró tì yín o ọlọ́run dúró tì yín ọlọ́run dúró tì yín ọlọ́mọṣẹ́ rúbà yín ọ̀làlá ilaha illallah ọ̀làlá ilaha illallah ọ̀làlá ilaha illallah bisimilahi kúrú wàlláhu fún wa iná àti iná fún gbogbo àwa tí wọ́n fi lẹ̀. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àdúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ̀mẹ́jà tó ń lọ sí àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí Ọlọ́run fún sí Ọlọ́run ànábọ̀ àmà fẹ́dà sí pẹ̀lú fún àwọn alẹ́ ànámà fún wọn àti gbogbo àwọn sàkárà rẹ̀ gbogbo àwọn tábì àtọ̀rọ̀ fún wọn lára wọn ní bàbá wa tí wọ́n ṣẹ̀ sí lílọ yìí Ọlọ́run tó dá wọn ní ẹ̀sà àtọ̀dọ̀ ara rẹ̀ bọ́sàn ti rí lòlúrí kí wọn kálukú náà sì máa kíyèsí àdúrà àti ìbánisọ̀rọ̀ pàtàkì náà ni èmi ń bá àwọn kankan yé pé ó dá mi lójú pẹ̀lú bọ́lá ti dá bàbá tí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ọ̀rọ̀ pé mẹ́ta ọ̀tọ̀ nírọ́ ọ̀tọ̀ lóòótọ́ àmọ́ ní tí jẹ́ òdodo ní ọ̀rọ̀ kẹta bí àwọn ti jẹ́ ní òdodo tí òun ẹni ọba ni pé bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ tí ń sọ àbí bẹ́ẹ̀ ni ta ṣe ẹ sọ pé wọ́n yìí máa bú bàbá kí bàbá wọn fi ti ara wọn bọ́ wọn èyí bá ń bí ọ̀rọ̀ ń gbóná dé ṣé wọn ò ní máa bú wọn kí wọ́n máa gbọ́ ẹ wá júwèé bí bàbá ti fèsì bí ìlágbádá àmọ́gbọ́n tó sọ aláàmàtún àwòyá àpẹẹrẹ kan náà àpẹẹrẹ wọn ẹni Ọlọ́run a fi àwọn ẹ̀sà tí bàbá wa sọ ohun rẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní kí á tẹ̀lé èyí tí ìmáàmù bàbá sọ ohun rẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó àwọn yìí àtọ̀rọ̀fẹ́yìn ìyá wa Ọlọ́run tí ò dé kí àná ni ó bàjẹ́ lọ́dọ̀ bàbá wa Sheikh Àjàní Bello rahimahullahu ta'ala bàjẹ́ lójú wọn Ọlọ́run ló mú yín dúró Ọlọ́run ló mú yín dúró lánàá onípàdé yìí lónìí o onípàdé yìí lónìí o bàbá wa láti Èkó wọ́n ti ṣe àdúrà ọ̀pọ̀ fún ilé wọn níbi sàárè lọ́dún tí a ti ń ṣe sàárè fún wọn níbi àti sàdúrà fún bàbá wa tí wọ́n wà ní àyè tí àwọn ẹni rẹ̀ wà Ọlọ́run ní jẹ́ kí ètò ọ̀dà ìmọ̀ lọ gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ lójú bàbá Ọlọ́run ní jẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ibi tí ẹ bàbá wa gbé dé tí ẹ ń gbé kalẹ̀ Ọlọ́run wọn bá yí gbé lára àwọn ọmọ lára ọmọ ọmọ lára ọmọ ọmọ lára ọmọ ọmọ wàlá haúlá wàlá quwwata illa billah. so nígbà tí a tó sọ̀rọ̀ ẹ̀gẹ̀ ẹ̀ra kánò ẹ̀jọ̀ pé pẹ̀lú bàbá. sọ́lú wa níbi kàrí. mo rò pé àwọn tọ́mọ̀ ń bí náà ní alájà
ṣé ẹ mọ̀ mí tọ́ alhamdulillah lọ́n bá kẹ́ bàbá wa mú ìdí mo rò pé ẹni tó mọ̀ wọ́n táàjọ sí kékeré èmi nígbà náà fi wá Kánò èmi gan ni mo gbẹ̀rù lọ́wọ́ wọn ìgbà yẹn àwọn alájà òtítì abẹ́ ọ̀kan ní alájà mo ì tí ì dé nígbà náà ni mo gbẹ̀rù lọ́wọ́ wọn táwa fún wọn ní Warri Street ìgbà tó yá tọ́pẹ́ alájà wa bá wọn nígbà táwa tún ilé yẹn ṣe àwa fún wọn ní ṣọ́ọ̀bù tẹ́ bá gbogbo rẹ́kọ̀dì tí wọ́n ṣe ń gbà náà nọ́mbà wa ni wọ́n lò 5429 àbí àti gbogbo email ni wọ́n lò gbà náà wọ́n tún wá fẹ́ àbúrò mi tí ń jẹ́ Hajj Arisi àbí àdúpẹ́ fọ́lọ́run bá àfáàmú ibi wọn ò jẹ́ àfáàmú ibi ìyá tí ń jẹ́ àrámú ibi Alhamdulillah. àwọn kankan wà tá a gbọ́dọ̀ sọ tí mi pẹ̀lú wọn mọ́ Alhaji Muyideen gbà tí a dé Kánò tán wọ́n ń chìtì ní Ansarudeen pé pé èmi gan wà nínú student Ansarudeen gbà náà Ọlọ́run àdúpẹ́ fún yóò lẹ́nu adé àti gbogbo wa àdúpẹ́ fún yóò ẹkú sùúrù Ọlọ́run wá ọlá nàbí Muhammad Ọlọ́run ní dójú tì yóò Ọlọ́run ní dójú tì yóò Alhaji Muyideen ẹni tí ó bá ń bínú tó bá jókòó tí Alhaji Muyideen ọmọ rẹ̀ lè rí wọn fún ọba ní jẹ́jọ́ kan àwàdá ní wíwá tí wọ́n wá yìí bàbá yìí abẹ́ ọ̀kan ni wọ́n ní Alhaji Muyideen bàbá ó yẹ kẹ́ ìtọ́bálẹ̀ fún mi àbí nǹkan tí mo rọ̀ wọ́n bá ní bẹ́ẹ̀ ni àná mi ní o wọ́n tún wá bá wọn bá pè mí Alhaji ẹni aṣojú mo níbẹ̀ wọ́n ní àmọ́ tó mọ̀ ṣòyìn mo ní àti Ìbàdàn náà Alhaji Akin kò sùúrù tẹ́ ẹ sí dájú pẹ̀lú bàbá látìgbà tẹ́ ẹ ti kọ́kọ́ bí Habib tọ́lọ́ ní kò di nǹkan ní ìsìn Khalifa ọwọ́ mi ni Habib táwọn ọ̀rẹ́ ń sẹ́gbà náà ẹgbẹ́ ìná wà ní kílẹ̀ ní dúpẹ́ fọ́lọ́wọ́n bá ṣe Habib náà ọlọ́wọ́n bá wò àti gbogbo àyókù ọlọ́wọ́n bá wò ọlọ́wọ́n bí i sùúrù tẹ́ ẹ sígbà yẹn kò tí tó ẹ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sùúrù ni torí nǹkan méjì ó ti dẹ nìkan ní ìsìn Alhaji Muyideen ti da gbogbo ẹ̀ kalẹ̀ fún yín ibi tá a bá pè lórí ni a gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀ Ọlọ́run làákà ìtẹ́fì máa ẹ mọ́ sunkún làákà ìtẹ́fì máa ṣe Ọlọ́run bò ní wọ́n ní nígbà tá a fẹ́ kọ́lé Warri Road ẹ fẹ́ kún mi lẹ lọ sí Yorùbá àbí bọ́lá ẹ lọ ná Niger lẹ́gbẹ̀ẹ́ ọba Ògbómọ̀ṣọ́ àbí ọba Yorùbá kàmí gbogbo àtẹ́ǹfì tẹ́ ń ṣe káàkiri gbogbo ẹ̀ náà làwọn ẹ̀ náà wá ní tí bàbá mi bá ń bẹ láì ní ṣé òyàdá wọn ọ̀bá wà àmọ́ wọn ò sí bì èmi wọn ń bẹ ń bì Ọlọ́run wá wọlé ànábì Muhammad ojú òní tì yín o ẹ̀mọ̀ràn mi ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sùúrù ni ṣé tí ní kẹ́ ẹ máa gbọ́ ni káwọn ọmọ yín ni àbúrò mi ní ìsìnkú sáà pé ó bí mẹ́rin àbí mélòó tọ́ pé àwọn ọmọ tiẹ̀ náà ti lọ lé ọkọ Ọlọ́run yóò wá kọ́ yín mọ̀ sí yóò tì yín lẹ́yìn ojú òní tì yín o ẹ wàá sọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ dẹ̀ má gbọ́ wọ́n ní ẹ má gbọ́ ntọ́lọ̀ ń bá ara yín láàrin yín àtọ́lọ̀ ní ẹ̀sìn tí òkú bá kú gẹ́bí ìmáàmù ṣiṣẹ́ after lẹ́yìn 40 days yóò mọ̀ wá síbi gbogbo òkú tó bá kú yóò mọ̀ wá torí pé kí ni gbogbo tí ń bí alààyè nínú òun náà ní bí òkú nínú òkú ọ̀dẹ̀ kú ara ló kú afáwọn ìdíyìn sí wọ́n bẹ́bí wọ́n gbọ́n ta gbogbo àtàwí wáyé wọ́n mọ̀ wá wọ́n bẹ lójú ọ̀nà gbogbo lẹ́yìn 40 days ní màá wá wọ́n jẹ́ tún ṣe wọn ò tún jìnnà sí ọ̀dà ilé ìsìnkú ti kọ́ gbogbo alẹ́kọ̀ọ́ ẹwùbí tí ń sùn sí lọ́wọ́ wa wọlé àmì Alhaji Muyideen lọ sí nínú ọ̀lá ọ̀lọ́ sí nínú kí ni gbígbó ni wọn máa rò tí n bá pè wọn báyìí dáṣà ó ti pè nígbà tẹ́yẹ ọba ààrẹ mùsùlùmí gbogbo Ògbómọ̀ṣọ́ gbogbo ẹjọ́ àmẹ́rẹ́ta tí wọ́n pè wọ́n pé wọ́n máa fẹ́ ti mọ́sálásì onítọ̀ ní wọn ò tún òkú ní wọ́n ní bí ọba kò ní ní àwọn pè lápàdé Alhaji Muyideen anyájẹ́ ọ̀pọ̀ rí pẹ̀lú bàbá yìí Ọlọ́run àlékún ìkẹ́ àlékún ìgbẹ́ Ọlọ́run àṣẹ Alhaji Muyideen ti lọ tiwa lóko
tí mo wá ń bẹ ẹnì kọ̀ọ̀kan wa ta lọ́kàn nù wa ọlọ́run lọ́mọ ọlọ́run wa jẹ́ àgùn lẹ́nu látàrí dáadáa alájà mo tún ilé ẹ̀kọ́ sí ẹ̀dá kan ṣe sùúrù ẹ̀dá kan ẹ má ro gbogbo anybody àti tí wọ́n bá wí orí ikú yìí ẹ má wọlé o ẹ̀yẹ sáàdì ọlọ́run bá mú ọlọ́run tẹ ẹbí mú tí aládìmú ti fi yín lẹ̀ ọlọ́run bá òbí tó tún ti ọ sẹ́nu àáfàṣù àfi kí ààrẹ àti gbogbo àtàwà yìí ààrẹ ní alídìí wá wá ọlọ́run jẹ́ káwọn ní òsì pẹ́ o ẹ bá ń sàmì ọlọ́run jẹ́ káwọn ní òsì pẹ́ o ọlọ́run jẹ́ káwọn ní òsì pẹ́ ṣé Adam òbí àlá òun bàtà ju wà ní marcus wọ́n ní ọmọ kékeré kan lọ bá àgbàlagbà wọ́n rí àgbàlagbà wọ́n wá ń sọ pé ní àgbàlagbà ẹ mọ̀ tí sẹ́lọ̀n jìnnà bàbá yìí bẹ́ẹ̀ ni mo sin ọlọ́run jù ó mì pé bá a bá pẹ́ láyé ó mí ẹ̀sẹ̀ wa á ṣàṣìn ọlọ́run jẹ́ kẹ́mi owó alájà ọlọ́run tó ti ẹ̀yin jẹ́ máa sẹ́lú àná Adúpẹ́ fún ọlọ́run ọba tí ó dá wa tó sì mọ̀ wá tó mọ àsìkò kálukú tí ó lò láyé ọlọ́run ọba yóò jẹ́ kí gbogbo wa náà sí rárá yìí àwọn bàbá wa tí wọ́n papòdà ọlọ́run ọba kó bá fọ̀run kẹ́wọn gbogbo tí wọ́n fi ilẹ̀ pátá ọlọ́run ló jẹ́ ọba yìí tá a bá ní ká máa sọ̀rọ̀ bàbá mélòó la fẹ́ sọ ń bẹ̀ àwọn èyí tí wọ́n ti ń sọ bọ̀ láti gba bàbá ti kúrò láyé títí dìsìn kò ló ń kà àmọ́ àdúrà náà látúbọ̀ mọ́ sí fún kọ́lọ́n kó bá fọ̀run kẹ́wọn bàbá ṣe dáadáa púpọ̀ torí ibi tèmi wà lẹ́kọ̀ọ́ ní Etí Ọ̀sà Ramadan lecture wa tá a bá ti fẹ́ ṣe àwọn náà là á máa pè tí wọ́n sì mọ́ kódà bí wọ́n bá ní ọ̀sáyè ní weekend a bá fi sí Monday ẹ ròyìn pé weekend láwà ní báwọn èrò ṣe yà ó sì jẹ́ pé ọ̀rọ̀ tí bàbá yìí bá wa sọ létí Ọ̀sà láàsì ó ní wípé mọ́sálásí kan ń bẹ ní Àjà tá à ń kọ́ nígbà yẹn nígbà bàbá dé ní ọdún kìíní ọdún kejì lọ́dún kẹta ṣé mọ́sálásí yóò tí tó parí ni àbí báwo ló jẹ́ àbí kò sí ẹ sọ pé kò sólówó lájà tí ó tó fi di pé wá dọdún kẹta rò pé ọ̀rọ̀ náà ó sì ṣiṣẹ́ ńjọ́ náà lọ́wọ́ dípò pé kálukú náà gbọ́ ẹgbọ́n tí bàbá wí mọ́sálásí náà sì parí pẹ̀lú ògo tọ́lọ́ ọlọ́run kó wọlé abẹ́ kó bá san bàbá lẹ́sàn-án kó bá fi wọ́n sí àjọyọ̀ fìdáwọ̀ ọlọ́run ọba èyí tí wọ́n tún ṣe láàsì táàmù yìí pé àrímọ náà ló jẹ́ níjọ́ náà ni mọ́sálásí táyé wọ́n wá bá wa sí l'Ògbómọ̀ṣọ́ wọ́n wá níjọ́ náà lọ́hùn gbogbo èèyàn kí wọ́n dé nígbà tó lè dé tó pé tí wọ́n ní president vice president pé yóò kírun láti fi kọ́kọ́ ṣe ìsìn mọ́sálásí vice president náà sì dáhùn ní ọ̀bẹ ni ọlọ́run àwọn ni wọ́n kírun tí wọ́n fi sí mọ́sálásí náà so èrò pọ̀ ọjọ́ náà tó jẹ́ wípé ẹnu ọgbà ròyìn so gbogbo dáadáa báyìí tí bàbá ti ṣe ó pọ̀ rẹpẹtẹ ló ní gbogbo àgbáyé wọ́n sì ṣe sí ọlọ́run kó wọlá abẹ́ kó bá wa kẹ́wọn gbogbo ẹ̀yin ìyá wa náà tí wọ́n wá fi ilẹ̀ ọlọ́run ọba ò ní dà yín láàmú ọlọ́run ní kó wàhálà kankan báyìí ọlọ́run gbogbo tí wọ́n lé tó kù tó yẹ kí wọ́n ṣe láyé ọlọ́run ọba yóò bá yín ṣe nírọ̀rùn ìrọ̀rùn ni ọmọ jásí pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní sàárẹ̀ so ní orúkọ bàbá wa kábíyèsí ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọlẹ́gẹ́ kẹta ni wọ́n ní a gbọ́dọ̀ débí torí pé gbogbo àwa mùsùlùmí àti foríkorí àti sọ wípé bó láti rìn àmọ́ gbọ́ngbà tí bàbá wa ní tó àṣẹ pé jọ́bù òní yìí a gbọ́dọ̀ débí so náà là ń fi ń bọ̀ so kí ọlọ́run bá kó ṣe dáadáa fún gbogbo wa gbogbo gẹ́gẹ́ báwọn àfáà ti sọ àwọn àfáà ńláńlá wọn ti sọ sẹ́yìn wọ́n mọ oríṣiríṣi ẹ̀dá ló káyé nìsín kálukú ń ṣe tó wù ní kálukú ń fẹnu wí tó bá wí kálukú kó wí àmọ́ àwa mọ̀ pé bàbá wa ó kọjá gbogbo ìsọkúsọ tí a bá lè máa sọ ọlọ́run bá kó bá fọ̀run kẹ́ bàbá o ọlọ́run bá fọ̀run kẹ́ bàbá o nígbà tá a tún débi sàárè bàbá ńbẹ yìí a tó bá àwọn ẹni ọlọ́run pàdé ńbẹ àwọn náà tó sọ ilẹ̀ tó kún mélòó la fẹ́ máa wí mélòó la fẹ́ máa sọ
ọlọ́run ọba yóò dúró ti gbogbo wa ọlọ́run ọba yóò sì ṣe kó sì ní fún ọ bísímìláì kúlù fún ọ̀gá. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له bísímìláì náà tẹ́ iná fún gbogbo wa náà lápapọ̀ kọ́lọ̀ jẹ́ àṣírí alẹ́. بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل kí ìmáàmù kí wọ́n tó kẹ́kẹ́ sẹ́yìn ọ̀dọ́ nàdé kan adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run dá wa ní ìran ọmọ ènìyàn ó wá ṣe wá mùsùlùmí. Mo bá ìdílé yìí yọ̀ púpọ̀ látara oríire tí bàbá kó bá wa. Oríire náà kò ní ìbàjẹ́ lọ́síwájú a máa bá ìdílé náà ìlú ògbó Ọlọ́run ẹni tí Ọlọ́run bá yàn lẹ́yìn wọn wípé yóò ṣe olùdarí Ọlọ́run ò ní dẹ́rùbà ìṣòro ní rí ọ̀nà ní inú ìgbésí ayé rere ni ó ṣe ìbẹ̀ tí mo gbọ́ lọ́run ní pé bàbá lórúkọ látara iṣẹ́ rere tí wọ́n ṣe Ọlọ́run jẹ́ kí ọmọ wọn tó jẹ́ àléfà wọn kó rí orúkọ rere náà kó mu dúró kó wá ṣe ju ti bàbá lọ kí ìlọsíwájú kó lè máa bá gbogbo ìdílé kí ìlọsíwájú lè máa bá àwọn mùsùlùmí nínú ẹ̀sìn wọn kí ìlọsíwájú kó bá gbogbo àgbáyé látara iṣẹ́ rere tí wọ́n ṣe. Wọ́n ti ṣàdúrà síwájú wípé yóò dáa fún yín yóò tún máa dá sí ni o nínú bàbá dùn alátùn òbí tí wọ́n látara dáadáa lẹ́mọ̀ ọgbẹ́yìn wọn ṣe Ọlọ́run ò ní dẹ́rù bàjẹ́ ire ni wọ́n máa wá gbogbo àwọn tá a dúró gẹ́gẹ́ bí olólùfẹ́ tí wọn náà ní bàjẹ́ Ọlọ́run àtàrà ìfẹ́ tá a ní bàbá tá a fi dìde wá síbi lónìí a máa ta fún gbogbo wa Ọlọ́run aláhùn ọtí ó fẹ́ sọ ọ̀pọ̀ ọmọ wa ní ẹ̀ẹ́dùn wọn ọmọ bàbá pọ̀ gbogbo àwọn jẹ́ dùn sí àwọn bàbá náà ti wà ní èmi náà ìsàlẹ̀ láti padà àì débí àbámọ́ débí àbí tẹ bá kàn kọjá tẹ bá rí wa fírí ìsàlẹ̀ lọ́wọ́ ìjọba tí wọ́n ti wọ́ ọ́fíìsì wọn ìgbẹ̀ni wọ́n ti bá ní pè wọ́n bá ti gbogbo ọjọ́ tá a bá wá wọn ò kún bí ìrí so bàbá wa ń débí sí ìta bá ń gbé kiri ọmọ bàbá náà ni wọ́n pọ̀ ẹlòmíràn wá ẹlòmíràn tó wọ́n ẹ̀wọ̀n tó láti gbọ́ ìgbà ìṣòro bí ẹ̀ ṣe ń pọ̀ ọ̀rọ̀ tí bàbá wa sọ tí ẹ sọ pé sùúrù gẹ́gẹ́ bí àwọn ìmáàmù bí ẹ ṣe kọ́ wa obìnrin méje ló wà wọn bàbá ṣe kọ́ wa ṣùgbọ́n yóò kàn nù wọn ní wà lìjẹ́ náà àbí ọ̀sán bí ní àgà náà mọ̀ tòjí síbi fi ní à níjà náà ti fẹ̀rẹ̀ dáhùn sínú wọn mọ̀ yìí sọ àṣàṣánù méje ló wà ẹyọ kan ló wà lìjẹ́ náà òun náà làgùntàn mo tẹ́ wí ni mo wí o òun náà ní àgùntàn orí tí wúrí ò lè gbé àgùntàn ń gbé bẹ́ẹ̀ orí tájú ò lè gbé àgùntàn ń gbé bẹ́ẹ̀ sùúrù ló gbé bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní dààmú kò ní dààmú àní sáyé lọ bá bàbá ẹ máa bọ̀ báyìí ok. Bẹ̀rẹ̀ bí sàgbà nìkan, èyí là ń sàgbà fún alájà wọlé, alájì wọlé, alájà wọlé, alájì wọlé. Akẹ́kọ̀ọ́ mọ́jà kan ló bá bàbá yìí. Bàbá gbìyànjú ọ̀dà ló bàbá dá, bàbá kú dàgbà 80-something. Òun sọ fún 1958 mo ti mọ bàbá tí mo wà kékeré. 58 tí wọ́n sì wá sí káàkiri gbogbo olúkọ abúlé. Ó fún wa kún owó kiri ìwò káàkiri àti bàbá kù ṣe bàbá àgbà bàbá wọn. Ẹkú mọ̀ wọ́n. Ẹsẹ̀ ni wọ́n fi rin máìlì bíi mẹ́wàá máìlì bẹ́ẹ̀ gbogbo wọn mọ̀ káàkiri. Bẹ́ẹ̀ láti mọ́ra. Àwọn akẹ́kọ̀ọ́ ẹjẹ́ máa bá lọ kí wọ́n ní kò tí ìyá àwọn padà wá. Wọ́n tó ṣẹ̀ wá padà wá ní ọdún méjì sẹ́yìn tí mo kúrò lẹ́kọ̀ọ́. Mọ̀ mi wọ́n náà mọ̀ mi wọ́n báyìí wọ́n ní 58. Bàbá tí mo bá bọ̀ ti pẹ́. Iṣẹ́ Ọlọ́run náà ni wọ́n sì ṣe. Wọ́n ti lọ Kánò gbà yìí. Ọlọ́run bàbá ṣiṣẹ́ Ọlọ́run ti tí wọ́n fi ṣe wọ́n ṣe. Àwa ló kù ká múra. Bàbá ti gbìyànjú. Àbí bàbá? Bàbá ti gbìyànjú. Àwọn á ní kò sí ti jẹ́ mú ìdí ẹ̀yìn.
bá àfáà bá ṣàṣeyọrí ó níyàwó rere ni àbí àfáà tó bá ṣàṣeyọrí ìmúratì sọ́yà ó níyàwó rere ni ọlọ́run wá ṣe ń dáadáa ni wọ́n fi débi wọ́n dé sọ́ọ̀ nìkan àfáà tó wà bàdàn àbá nìkan àfáà tó wà lọ́sùn wọ́n kárí Ọ̀ṣun wọ́n sọ̀yọ́ wọ́n ṣèkó wọ́n ṣe Kánò gbogbo Nàìjíríà èdè Amẹ́ríkà èdè UK gbogbo ayé nítorí ní mo rí wọn tí wọ́n lọ bọ́yọ̀ ọ̀dọ̀ yìí ni tí wọ́n gun ọkọ̀ ojú omi sọ́dọ̀ yìí Okay, no. sọ́dọ̀ yìí tí wọ́n ọkọ̀ ojú omi lọ́gbọ́n tó wá wọlé wá pàdé wọn tí wọ́n fi mọ́tò gbé wọn ọ̀dọ̀ yìí nù mo sí bí bàbá òjíṣẹ́ ọlọ́run ní kẹwàá wá ọlọ́run tẹ̀ tí ń kẹwàá inú wọ ọ̀gbá iṣẹ́ bàbá kọjá lágbé ọlọ́run kó fìkẹ́ kúnfẹ́ wọn ni inú kẹwàá wá wà ẹ̀yin tí wọ́n á fi sílẹ̀ àti ṣàdúrà fún sùúrù ẹ̀yin lórí ilé báyìí tẹ́nìkan bá wí tí bàbá ìwú tẹ́nìkan bá wí ìrọ̀kà ilé ti gbọ́ tẹ́nìkan bá wí ìrọ̀kà ilé ti gbọ́ tẹ́nìkan bá wí ìrọ̀kà ilé ti gbọ́ ọlọ́run ìjẹ́ yóò dàrú ìjẹ́ ó dàrú kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ ó láìpẹ́ táwa náà ní sí bàbá kọjá ìtàwa náà dá o láti kúrú wọn náà fún bàbá àtàyà tó kọ̀ọ̀kan. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. At-tahiyatu lillahi az-zakiyatu lillahi الطيب والصلاة لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين. Afẹ́kọ́jọ́ pé ọdún jìnà síra wọn. Àwọn akẹ́kọ̀ọ́ wá ní ọjọ́ jìnà ọjọ́kọ́ ọdún ni kó jìnà. Wọ́n bá wà náà lójijì ni. Àwa yìí náà wà alẹ́ nìkan níta lọ́kàlẹ̀ kan. Ọdún nìkan lọ́mọ tó kàn. Ẹni wọ́n bá kò kò síbi tó sálọ. Nínú wá sí bàbá wọ́n ní tó wọ ọkú bá tiẹ̀ tó fúrí ẹ̀ bá òkè gbé tó bá pa ọ́ tán tó wá fọrọ ọrùn ẹ̀ há bẹ́ẹ̀dì aago ọwọ́ rẹ̀ ó sì máa ń ṣiṣẹ́. Ọkọ̀ wá máa aago máa ń ṣiṣẹ́ òun náà fẹ́ pa ọ̀nà jẹ́ kí ọdún jìnà síra wọn. Àbá ìmọ̀ nǹkan sí pé gbogbo wa náà ká sí pé kó sàánú wa kí náà fẹ́ Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Ìgbọ́ra níbi ìkẹ́rì. Lórúkọ bàbá Ṣọ̀ún, bàbá wa ọba Gándì Afọlábí. Lórúkọ bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Gándì Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Òun lẹ́rí tí bàbá wa ààrẹ mùsùlùmí tí wọ́n fi kó gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wá. Bàbá wa aṣojú mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń bẹ ń bí. Bàbá wa bá sọ̀rún mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n bẹ ń bí. Wọ́n bẹ ń bí. Bàbá Mùfásírù tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń bẹ ń bí. Bàbá tí wọ́n jẹ́ akọ̀wé fún ẹ̀sìn ìdàgbàsókè ẹ̀sìn ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́ wọ́n ń bẹ ní ìjókòó yìí. Àti ìmáàmù àgbà fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn náà ń bẹ ń bí. Lórúkọ bàbá Ṣọ̀ún àti tí ń jẹ́ mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ṣeéṣe kẹ́ ti máa rí àwọn kankan látògbómọ̀ṣọ́ kì wá s'Ògbómọ̀ṣọ́ nìkan. Ó ṣeéṣe káwọn tí wọ́n dàbí àwọn kàńdá tí ẹ lè máa rí látògbómọ̀ṣọ́ náà kó máa wá ń bò míì. Tọ́mà tí wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ ẹ máa wá wò pé àásáwọn náà kọ́ ni wọ́n ń sọ bákan ni. Rárá o, àwọn kọ́ o. Ẹ rí pé aṣojú mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n tún sí ń ṣe tààrífù láàrin ẹ̀yin àti àwọn pé bákan náà ni. Màmá wa bàbá wa ìmáàmù àgbà fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n lè dá wọn mọ̀ ní. Wọ́n lè dá wọn mọ̀ ní. Wọ́n ní ẹ lè mọ̀ Alhaji Ibrahim. Ẹ sì lè mọ̀ bàbá wa sí Ahmad Tijani Ayídára. Ọ̀rẹ́ bàbá ní gbogbo wọn. Nígbà tí àwọn bàbá fi wà ní Kaduna, táwọn bàbá náà wà ní Kánò. Àjọṣepọ̀ ń bẹ láàrin àwọn àtàwọn bàbá wa. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Àwọn tẹ̀blígì kan máa ń pè àwọn bàbá láti Kánò. Àwọn Umar bin Khattab wọ́n máa ń pè bàbá fún wáàsí. Òun sókòtò pépé ni wọ́n. Àmọ́ ọlá kí bàbá balance. Ọlá kí bàbá Sheikh Muhyiddin Ajani Bello ọlá kí wọ́n balance. Wọ́n balance nínú ẹ̀sìn.
lọ́jọ́ kan wọ́n wá ń gbọ́ wákà kan lẹ́nu bàbá. wọ́n gbọ́ wákà kan lẹ́nu bàbá. Bàbá ń dá wákà wọn sọ pé ìjọba ti ń gbọ́ jìbìjìbì láàrin kìlẹ̀ ọmọ ànábì ló ń bọ̀ ń ẹ̀wọ̀ rẹ̀ ọlọ́run Muhammad ló ń bọ̀ ń ẹ̀wọ̀ rẹ̀ ọlọ́run. Ṣé mọ̀ pé láti jọ́dọ̀ là ń gbé òṣù àbá lọ? Látijọ́ tí bàbá ti dá wákà pé tẹ́ ẹ bá ń gbọ́ kìjikìji láàrin kìyà ọmọ ànábì ló ń bọ̀ yẹn ọ̀rẹ́ ọlọ́run. Àtijọ́ náà wọ́n ti pé bàbá mú. Wọ́n ti wò pé eléyìí ti sàdébì. Wọ́n ti wò wípé Ìtàdébì lélẹ̀. eléyìí ìtànábì ni Àṣetì ẹ̀ mọ́. àṣetì ẹ̀ mọ́. Irú wọn lẹ́rí tí wọ́n dìde. Irú wọn lẹ́rí tí wọ́n dìde àbí tí wọ́n lè máa jábọ́. Wọ́n yá kàyákà lé bàbá. Irú wọn lẹ́rí tí wọ́n lè máa yàkàyàkà ilé bàbá. Bàbá wa aṣojú mùsùlùmí. Bàbá wa sójú mùsùlùmí. Olóògbé wítẹ́sì tí mo sọ yìí. Ẹ sì mọ àwọn bíbù náà. Ẹ mọ̀ wọ́n ó sojú yín. Ẹ̀ka wọn làwọn tí ń bú bàbá lónìí. Àwọn ẹ̀ha kòkó wọn ní àwọn tí wọ́n ń bú bàbá lónìí. Àwọn bàbá ńlá bàbá wọn náà ṣe bẹ́ẹ̀ lánàá. Bẹ́ẹ̀ pé wọ́n ti ń ṣébò ti pẹ́. Wọ́n ti ń ṣe bọ̀ pẹ́. Àwọn lábẹ́ bàbá mójú. Àmọ́ bàbá owó bẹ̀. Ilẹ̀ tí wọ́n gbọ́. Ilẹ̀ fi gbọ́. Ṣé wá rí bí bàbá ṣe wá lọ yìí? Bí bàbá ṣe lọ yìí. Ẹgbọ̀n tó pọ̀ o. Ẹgbọ́n tó pọ̀. Bí ṣe wá máa ń rí nù. Bí ṣe rí nù. Ẹ rí i pé mo sọ àdìsí kálẹ̀ kan. Bàbá wa ìmáàmù láwọn sọ àdìsí kan lẹ́ẹ̀kan nígbà táwọn níbi kábàárí bàbá. Ní gbèsè tí bàbá bá jẹ. Pé gbèsè tí bàbá bá jẹ. Àwọn tí wọ́n jogún bàbá. Àwọn tí wọ́n jogún bàbá. Wọ́n náà ni ó san gbèsè wọn. Àwọn ni wọ́n san. Wọ́n ní al-ulama'u Àwọn àfáà. warasatul anbiya. Àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Kí wá sógún ìmọ̀ nìkan ni wọ́n jẹ. Ogún ìmọ̀ nìkan kọ́ ni wọ́n jẹ. Àwọn tó jogún ọ̀tá bọ̀. Wọ́n jogún ọ̀tá mọ́. Ìyá wa àti gbogbo àwọn tí ń bẹ lólé. Àkọ́dà àtàwọn tí ò sí. Ẹ̀yin ìyá wa àti gbogbo àwa tá a jọ mọ tá a wà nílé àtàwà tá a ti lé. A rí challenge gan lẹ́yìn wa. A rí challenge lẹ́yìn ikú bàbá. Nítorí bó ṣe ṣẹlẹ̀ sánẹ́bì. Bó ṣe ṣẹlẹ̀ sáà ní Muhammadu. Nígbà tánẹ́bì kú sẹ́bẹ̀ àtàrà rẹ̀. Bàtà Ànábì sàlẹ̀ ń kú. Tó kú àwọn ọmọ rẹ̀. Ó kọ àwọn ọmọ. Ó kú Hassan ó kú sí. Hasan Hussein. Hassan ní àlífà ilẹ̀ karùn-ún. Hasan ní àlífẹ́lẹ̀ karùn-ún. Lẹ́yìn ikú Àlí. Lẹ́yìn ikú Ali. Ṣùgbọ́n ìgbà tí wàhálà pọ̀. Ìgbà wàhálà pọ̀. Fúnra rẹ̀ ló gbéjọba alẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà. Fúnra Hasan ló gbé ìjọba lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà. Fún Muawiya. Fún Muawiya. Tó ti bẹ́ẹ̀ náà. Tó ti bẹ́ẹ̀. Àwọn ọ̀tá Ọlọ́run ọ̀tá Ànábì. Àwọn ọ̀tá Ọlọ́run ọ̀tá Nábì. Wọ́n kò náà pẹ̀lú ìyàwó Hassan wọ́n poison rẹ̀. Wọ́n padà poison Hasan náà ní látọwọ́ ìyàwó ẹ̀. Àwọn tó wá tó nífẹ̀ẹ́ Ànábì lára Hassan. Àwọn tó nífẹ̀ẹ́ Ànábì lára Hasan. Wọ́n tó padà sọ́dọ̀ Hussein pé àdé tiẹ̀ láṣẹ. Wọ́n ní ó dáa náà Hussein ni ó sì padà débẹ̀. Ọmọ máa Nábì ni. Muawiya tó lé ó tó lé pa. Muawiya náà tó léyìn náà ó tó lè pa tó gbogbo ibi tó bá wà ẹ bá ń pamọ́ bẹ́ẹ̀. Ìgbà tó pamọ́ bẹ́ẹ̀ ó ní òun ò wà satisfied kó tó kú ti kú. Ó ní òun ò wà satisfied bó ti kú. Nítorí ibi tí wọ́n ti gbé pa. Ibi tẹ́ ti pa òun. Karbala ní Iraq. Ní Karbala ní Iraq. Ó ní tẹ́ ẹ̀ bá lè gbé orí bọ́dì rẹ̀ wá kí. Tẹ́ ẹ̀ bá lè gbé bọ́dì rẹ̀ wá kí n rí pé ẹ ti pa ó kú yányán. Bẹ́ẹ̀ bá pàtẹ́ ẹ máa gé orí rẹ̀ bọ̀ kí n rí kí n lè mọ̀ kó ti kú. Kó lè bá àdéhùn lójú kó ti kú. Kó lè bá àdámi lójú kó ti kú. Ara crisis tó ṣẹlẹ̀ sáà Nábì nù. Ara crisis tó ṣẹlẹ̀ sáà ní Muhammadu. Àtọmọ Hasan. Àtàwọn ọmọ Hussein. Wọ́n ti ogun ọmọ túbú. Wọ́n ronú àrà tí wọ́n fi wọ́n dá. Ilé dàrú sẹ́. Ilé dàrú. Ilé dàrú. Ogún ni o. Ogún ni o. Ogún táwọn àfọ́ òjogún lára àwọn ànábì Ọlọ́run. Ìtàwọn àfọ́ àti ìjogún lára àwọn ànábì Ọlọ́run. Yàtọ̀ sí ìmọ̀. Yàtọ̀ sí ìmọ̀. Tí wọ́n máa spread. Tí wọ́n máa fọ́n káyé. Wọ́n jogún ọ̀tá wọ́n jogún ogun. Tí àbá wá fẹ́ máa sọ pé ègún kan ní ń jà wọn kan ẹjá bí ó ń tàn léèrè ṣé ègún náà ní jà ní Muhammad. Ogun ni Ọlọ́run padà balance ẹ̀. Ìrandínà àwọn ọmọ ànábì tá a sọ yìí. Ìrandínà àwọn ọmọ ànábì tá a sọ yìí. Àwọn ni wọ́n tẹ ìsìlámù káàkiri. Àwọn tó nífẹ̀ẹ́ Ọlọ́run lára ànábì. Àwọn ni wọ́n padà wá gba àwọn ọmọ náà là kúrò nínú túbú. Àwọn tó lọ Morocco lọ. Àwọn tó lọ Iraq lọ. Wọ́n fọ́n ká. Àwọn ni wọ́n wá di àfá àgbà. Nínú ẹ̀sìn ìsìlámù ní ayé lónìí tí wọ́n tán màkí. Sàláfí mú tiẹ̀, tọ̀ríkà mú tiẹ̀, kálukú mú tiẹ̀, kálukú wá fi ń takora wọn. Ibi tó ti wá gan, mo mọ̀ pé wọ́n ti bá ibẹ̀ ṣọ̀tá sẹ́yìn. Gbogbo ibi tó bá wá jẹ́ ilé ńlá, ilé àwọn ẹni Ọlọ́run bí ṣe rínú. Ẹ máa retí bẹ́ẹ̀. Ẹ wá palẹ̀ mọ́dérú bẹ́ẹ̀. Láàrin ìyàwó àti ìyálé. Láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Àfi kẹ́ pèlò sùúrù lẹ̀ fún ẹ̀tọ́yìn ṣe. Bàbá ti lọ. Ó kù sí wa lọ. Ó kù sọ́wọ́ àwọn ọmọ, ó kù sọ́wọ́ àwọn ìyàwó. Ó kù sọ́wọ́ àwọn ọ̀rẹ́ ká súnmọ́lé. Ilé yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ó dájú ipé yóò fì.
wọ́n ti fẹnu fì. wọ́n sì ti ń fẹnu fì í wọ́n fẹnu fì í ọlọ́run ó là wá yóò sì mú ilé yìí náà ọlọ́run ó padà mú ilé yìí dúró ọlọ́run ó kò yín lọ ọlọ́run ṣàtìlẹ́yìn ẹ̀mí bàbá ọlọ́run bá wa fi ọkàn ẹ̀mí bàbá náà balẹ̀ bá wa ṣe sàlámù fún wọn bismillah qul huwallah. bismillah iná àtọ́yìnà gbogbo àwọn tí bàbá filẹ̀. bismillah iná àtọ́yìnà gbogbo àwọn tí bàbá filẹ̀ ọlọ́run mọ́sá ìjà máa bẹ lálàáfíà. اللهم ربنا آتنا في الدنيا آمين. وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. gbogbo àwọn àti àjọ wa tí wọ́n lè jù wá. gbogbo àwọn bàbá tí wọ́n kó wa wá. àti àwọn tí wọ́n pàdé wa níbí náà táwọn náà wá bá. àtàwọn tí wọ́n pàdé wa níbí náà. àtàwọn táwa náà bá. bá a ṣe wá láyọ̀ tẹ̀láfíà. ọlọ́run já kálukú padà sáyẹ pẹ̀lú àlàáfíà. ẹ̀yin tá a wá bá ọlọ́mọ adó tì í. bàbá wa ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. bàbá náà bá yín kẹ́dùn. níbi ìsímọ́sálásí náà àjọ wà ń bẹ̀ ní pẹ̀lú bàbá wa níjọ́ náà. bí wọ́n ṣe pẹ́ tó àjọ wà ń bẹ̀ látàárọ̀ ká tó kírun. bó ṣe wá pẹ́ tó ń jọ́ náà wọ́n jọ wà pẹ̀lú bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń jọ́ náà ni. iná fàájọ́ bàbá fi wá gbé àwọn bàbá wa dìde àti bàbá wa ìmáàmù àgbà. wọ́n bísí díẹ̀ ni bá rí bàbá gan fúnra wọn. bàbá wa kábíyèsí bí wọ́n ṣe tóbi tó bí wọ́n ṣe ní ńlá tó bẹ́ẹ̀ náà wọ́n ṣe dilẹ̀ fún dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń wáyè fún dáadáa. wọ́n bísí gan ni wọ́n fi wá gbé àwọn bàbá wa dìde. ọlọ́wọ́ bá wa pẹ̀lú yín o lọ́wọ́ bá wa san bàbá náà lẹ́san. àmín. السلام على المرسلين الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ní àti ẹnu bàbá Khalifa Sheikh Habibullah Ajani Bello bàbá wà sí àgbáyé tèmi tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n nínú àwa wọ́n ní ká dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí bàbá wọn bá gbé dìde pátá ibi ọlọ́run ó bàbá jẹ́ kí ọdún jìnnà síra wọn. àmín. ní máa tanra wa jẹ́ àmọ́ sọ̀tún tọ́ fúnra wa yìí irú nǹkan báyìí yóò padà ṣẹlẹ̀ ní kálukú tó nígbà tí bàbá wà láyé ó ní ẹ̀yẹ táà náà lọ kí pé ẹ̀sìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ọlọ́run ó dákun kó jẹ́ kọ́dún jìnnà síra wọn. àwa fi ọlá bọ́lọ́run ṣe bàbá tí ò yé bàbá ká ní pé èyàn mọ́ wọṣẹ́ gbélé ayé bàbá fi gbélé ayé kò ní dá tó báyìí torí a ti ń lọ bí òkú ọjọ́ ti pẹ́ a dẹ̀ ti ń gbọ́ pàwọn èèyàn kú ti pẹ́ ṣùgbọ́n nínú tó ń wá lọ́kàn balẹ̀ pé ẹnikẹ́ni bàbá ní pé lágbà tí bàbá ti jáde láyé àwọn èèyàn òye wá ṣàdúrà bí káwà ìgbà àwọn èèyàn òye wá kí wá nulẹ̀ yìí ṣùgbọ́n nǹkan kan tó kàn ń wá ni pé à ní rí bàbá mọ́ ṣùgbọ́n tó tún fi wá lọ́kàn balẹ̀ ni pé nínú tọ́lọ̀ ń tò kalẹ̀ pé tí bá ń ṣẹlẹ̀ lẹ́yìn òkú yóò fi máa rí dáadáa òun ló ń ṣẹlẹ̀ lẹ́yìn bàbá kọ́ máa fi kẹ́ bàbá ọlọ́run mọ́dá bàbá dára wọn ń sáré gbogbo ń tẹ́ bá aṣọ látàárọ̀ òun náà la gbọ́ ó dẹ̀ dùn mọ́ wa ṣùgbọ́n nǹkan kan tí àwọn ìyá bá mú tó púpọ̀ ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ẹni tí wọ́n jọ ń lẹ́nu méjì nílé wa yìí gbogbo alhamdulillah ẹni wa bàbá Khalifa wà l'Abuja àbúrò wọn lójú yìí àwàlé àwọn ìyá wa ní gbogbo wa dáàdi wa àgbà pátápátá ló wọ̀ kan bàbá general Awoyọlá àwọn nìyẹn wọn fi wálé ńgbà kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn abẹ́ lọ́hùn pé kó jọ èèyàn bí èṣù bí èèyàn kó mọ̀ ráyè láàrin wa gbogbo tí bàbá fi ilẹ̀ pátá alhamdulillah kí bàbá tó lọ ọlọ́run sí dáadáa fún kálukú ibi tán bá sọ sí náà ní tẹ́wà lọ́hùn pẹ̀lú àṣà àwọn bàbá wa àwọn abẹ́ ọlọ́run kó mọ̀ dàbẹ̀rù lẹ́yìn bàbá kó tún fi ikú bàbá túbọ̀ fi wá lọ́kànbalẹ̀ jù báyìí lọ ni àwa kí bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ pátápátá bàbá àgbà pátápátá bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ṣe pé bàbá ṣe ń tó yà á lẹ́nu púpọ̀ níjọ́ tá a pàdé bàbá ní ọ̀dọ̀ bàbá bàbá àgbà ẹgbẹ́ sí mọ́sálásí nígbà tí a wọnú mọ́tò bàbá ń jẹ́ kó yé wọn pé ọ̀tọ̀ ni ìròyìn tí mò ń gbọ́ ń pa ọba yìí
ọ̀tọ̀ ní tí mo rí gbà káàríra wallahi alazim torí n tó yà wá lẹ́nu pé èèyàn ga tó bá ń nídùú ó tún ga tó bá ń pò ó sì tún dìde wá kí àwọn àfà kò pọ́n yà àfà kan kéré ọlọ́run má dàgbà fún bàbá wa sọ ọlọ́run àwọn sọ̀hábà wọn jó yà pé wala yastaqimul mulk illa bi khulqin hasan pé téèyàn bá jọba kò lè rí ìjọba yẹn lò àbí kó níwà dáadáa wọ́n dẹ̀ ti fi ròyìn dáadáa wọ́n ti fi ròyìn bàbá kódà wo kílípù kan pẹ̀lú bàbá nu mọ́tò ibi tí bàbá ọba ti ń bẹ́ nìkan sọ̀rọ̀ tó ń rí wọn fi lórí ìdó báyìí tí kí wọ́n pé kábíyèsí gan ní ń fáwọn security sùúrù ẹ̀ṣà ṣe sùúrù ẹ̀ fún wọn lẹ̀ àwọn ẹ̀mí náà lọ ìyẹn náà lásán ọlọ́run fi bá wa túkọ̀ ayé wọn onídàbẹ̀ bá rú mọ́ wọn lọ́wọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní tú ààfin ò ní tú ayé bàbá gangan ò ní tú á wá ṣe bísímìláì lílá fi fún bàbá wa sọ̀hún èyí tán ṣe yí kún wa lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òkọ lẹ́tà sẹ́ni gan pé à ń retí yín ẹ̀ ń bá wa wá lillahi alhamd òun náà ran rẹ̀ lọ́wọ́ ni torí gẹ́gẹ́ bí àṣà bàbá wa ní pé kama tadinu tudanu wa kama ta'mal tujza wa kama tazra'u tahsud tó bá ṣe pátá náà máa ṣe fún ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá kí wa náà ẹ̀yin náà retí dáadáa ni torí bẹ́ẹ̀ ṣe wá kí wa ẹ̀ gbàládá àwa tẹ́ wá kí náà á gbàládá gbogbo ládá tọ́lọ́run ó san gbogbo wa ń bẹ̀ ọlọ́run má fi dùn wá o má fi dùn wá má àjá máa rántí ọjọ́ ìsíjọ́ ìbànújẹ́ já máa rántí ẹ̀ sí ìjọ́ ìdùnnú ni ẹ ṣeun ẹjá ṣe lílá bí wa fún bàbá sọ̀hún kọ́lọ̀ bá wa túkọ̀ ayọ̀ bismillahir rahmanir rahim ìlà fi Quraysh ìlà fi imrihilata shita'i wa sayf walyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àwa ṣe lílá àkínà àti sádà fáwọn ìyá wa irú àwa tí bàbá bí lọ́mọ wọn kálukú ṣe tó wù àwọn ìyá wa orí nǹkan kan ṣe ojú kan náà náà wà tán ṣàdúrà àwa náà gbogbo bá ṣàṣe ṣe ní àwọ̀ àbẹ́ ọlọ́run má jẹ́ káwọn ìyàwó kú sílé opó má jẹ́ káwọn ìyàwó kú sílé opó mọ́ fa ìsàn bẹ̀rẹ̀ ọlọ́run má jẹ́ fa ìsàn jáde kó bá tẹ́ bá mọ́ jáde nínú àdúrà nínú dùn nínú ọpẹ́ nítorí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹni tó bá dẹ̀ ní kó dùn wá àwọn olè express ara wa ọlọ́run mọ bó ṣe dùn wá sí ṣùgbọ́n kò sí bí nǹkan ṣe lè dùn yàn àjòkó lára náà ni gbogbo bá tẹ́ bá mọ́ jáde ọlọ́run má jẹ́ jáde lókun lọ́wọ́ má jẹ́ jáde láìsàn lọ́wọ́ má jẹ́ jáde lókun lọ́wọ́ má jẹ́ rí wàhálà in tí ó dàgbára yín lọ ọlọ́run má gbé wá gbogbo sí tí ń bọ̀ tí àwọn ìyàwó ò tí ì retí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run má jẹ́ kí n tí ó jàgbára wọn lọ ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀ sí wọn. bẹ́ẹ̀ ni a ṣàdọ̀ ẹ̀yin náà dé náà ìsájà fáwọn ìyàwó bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar bismillahir rahmanir rahim idha ja'a nasrullahi wal fath ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja Fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Ẹ má bínú sí mi torí ó ń ṣe mí bákan pé níjọba àwọn àgbàlagbà èmi ọmọ kékeré náà ni wọ́n máa sọ̀rọ̀ lẹ́sẹ̀ rí pé ara mi ń gbọ̀n bákan ẹ má bínú ẹ gbà mí mọ́ ni lábẹ́ àṣẹ bàbá kàlífà náà dẹ̀ ní kọ́lọ̀ mọ́ dàgbà fún ọdún táwọn. A kí bàbá wa láti Èkó tó ṣe pé níjọ́ tí bàbá wa wọ́n wà sí àgbáyé kọ́lọ̀ bá wa kẹ́ wọn àti bàbá tán jókòó níjọ́ tí wọ́n padà pàdé ìtàn tán sọ fúnra wọn ó jẹ́ kí ọkàn bàbá rọ̀ púpọ̀ pé torí bàbá wa yìí alhamdulillah rabbil alamin bàbá dẹ̀ wo ìtàn náà wọ́n fi ṣe ń tán fẹ́ fún wọn lẹ́yìn ìgbà táwọn èèyàn ti dà wọ́n láàmú bí tẹ bá dọ́dọ̀ bàbá àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ bàbá wọn níṣẹ́ fún yìí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní bọ́n ṣe ń ròyìn bàbá wọn ṣe mọ bàbá bẹ́ẹ̀ làwọn bá bàbá ọlọ́run ní kúrò lọ́dọ̀ yín ọlọ́run ní kúrò lọ́dọ̀ yín ní ṣíṣe o níjọ́ tá a dọ́dọ̀ wọn ọlọ́run dájà ńlá tó pọ̀ fún wọn wallahi alazim ọlọ́run ní tọ́jà náà ẹ ṣeun adúpẹ́ rírí tẹ́ rí yín o adúpẹ́ òní tí ìyá fẹ́yìn náà báyìí bismillah iná àtọ́ ìnà kankan fún àwọn akídáàdì wa gbà bàbá wa pòfẹ́sọ̀ èmi ò lè dárúkọ wọn torí dáàdì wà ní wọn àwọn alájọṣe bàbá wọn sí àgbáyé nù ọlọ́run yóò dì yín mú lẹ́yìn ikú bàbá wọn ọlọ́run ó dì yín mú lẹ́yìn ikú bàbá ọlọ́run ní dáyín náà yóò ní rí wàhálà bàbá tẹ máa ń sábà náà ní bàbá ló lọ ọlọ́run ò lọ o bàbá kàlífà sí wa o gbogbo tí máa ń ṣẹlẹ̀ náà gbogbo àwọn bàbá kàlífà ọlọ́run lè yẹn jẹ́ látara wọn o ọlọ́run má dáyín dára yín láhàlá mẹ́ta fún wọn. àwa kí bàbá wa ìmáàmù àfin bàbá wa Ṣọ̀ún ẹ ti dá ní rírí nígbà tí bàbá dẹ̀ tún rí ilé ìbàlẹ̀ kódà àwọn èèyàn ṣe rọ́ṣìn nígbà tó fẹ́ wá kí bàbá àwọn jẹ́ káwọn èèyàn lọ wọ́n di pélé tutù náà wá dìde wájú àwọn alára ilé ìbàlẹ̀ ọlọ́run bá wa kọ́ ọmọ sí ọlọ́run bá wa kọ́ ìmọ̀ sí ní sísọ ní sírìn ní síwù ẹ ti dá báyìí níwájú ń dùn bàṣírí ní tí ó mú gbogbo ìlú yín tí wọ́n á máa ṣàfihàn lónìí tó ṣẹlẹ̀ sí lábẹ́ tí nílẹ̀ àti gbogbo àwọn tí
síwájú wa látẹnu bàbá Ògbómọ̀ṣọ́ bàbá Khalifa wọ́n ní ká sọ fún yín pé jazakumullahu khairan jaza Ọlọ́run bá dúpẹ́ fún yín látẹnu gbogbo alẹ́ẹ̀kan sí gbogbo mọ̀lẹ́bí dáàdì wa àgbà nìyẹn àwọn bàbá wa gbogbo àtàwọn ẹ̀yà wa àwọn àti wa ní àǹtí mi ní àwọn yòókù àwọn ṣe nǹkan ni látẹnu gbogbo apáta wọn ní ká ṣàdúrà fún yín pé ọdún jìnnà sí ara wọn tábà tún máa pàdé ó ṣe inú ilé ní ẹni bí tábà tún máa pàdé ayọ̀ láti máa pàdé wọn subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin sallu ala nabiy sallallahu alaihi